Akẹ́kọ̀ọ́ Fasiti Ìpínlẹ̀ Kwara pàdánù ẹ̀mí rẹ̀ lásìkò ìdánwò. Akẹ́kọ̀ọ́ Fasiti Ìpínlẹ̀ Kwara Yunifásítì tó wà ní ìpele àbájáde tí orúkọ rẹ̀ ń jẹ́ Idris Aremu Agbolúajé ló ti pàdé ikú lẹ́sẹ̀ ògbèjì nínú ìjàmbá ọ̀kadà láìpẹ́ yìí. Ìròyìn gbọ́ pé ìjàmbá ọ̀hún ṣẹlẹ̀ ní Fasiti. Idris Aremu Agbolúajé fẹ́ lọ mú káàdì ìdánimọ̀ rẹ̀ tó gbàgbé sílé rẹ̀ tó wà níta iléèwé náà kí ìdánwò tó bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbọ́, wọ́n ní Idris sáré gbé ọ̀kadà láti tètè dé ilé ṣùgbọ́n kò dé ilé tó fi pàdé ikú gbígbóná. Idris ni wọ́n sọ pé ó wà ní Department of Business Education nílé ẹ̀kọ́ náà. Nínú àtẹ̀jáde kan tí ọ̀gá àgbà fásitì náà Dókítà Ikilemo Sàlẹ̀ fi síta ló ti sọ pé ikú ọmọkùnrin náà dùn àwọn gidigidi. Wọ́n ti wá gbàdúrà pé kí Ọlọ́run tu àwọn mọ̀lẹ́bí akẹ́kọ̀ọ́ ọ̀hún nínú.